kí ni ilẹ̀ Yorùbá kí là ń wá níbi Sharia court? ọ̀rọ̀ rádaràda ni. ẹ má dá wa lálẹ́. mo jẹ́rìí àwọn gọ́ọ̀mẹ̀ntì ta ní ń sọ wóróworó tó jù yín lọ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jà fà lónìí àwọn ọmọ àwọn eléégún yìí náà ni àwọn ọmọ àwọn ẹlẹ́bọ yìí náà ni. ẹ̀yin tẹ́ ń lé àwọn èèyàn sá tẹ́ ń lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn. ẹ wá lẹ fẹ́ ṣe Sharia court nílẹ̀ Yorùbá. ìsẹ́yìn ni wọ́n ti ṣẹbọ ni náà ti ṣe wọ́n léegun tó ń bọ̀ sẹ́yìn wọ́n léegun tó ń bọ̀ ní gbòòrà wọ́n léegun wọn nílà látẹ̀ wọ́n lódò tí wọ́n ń bọ̀ àbí kí ló ń ṣe iná. gbogbo rádaràda yìí tó jẹ́ pé wọ́n à ní ìròyìn tó dáa kan àwa mùsùlùmí àfi wàhálà àfogun. ìwọ náà gba ìkìlọ̀ pẹ̀lú tó ń ké ọ̀rọ̀ tó ń sọ fáwọn èèyàn ìwọ náà gbà á wáàsí tó ń ṣe fáwọn èèyàn ìwọ náà gbà á. wàyá ayọ́ alhálẹ̀mù ìwọ àfà takarabu bihi limika ilallahi súnmọ́ lọ́hùn pẹ̀lú ìmọ̀ rẹ̀ wàlìyárìgì alìmùtárì amaniftarahu àwọn tí wọ́n ń ṣe rándanrandan kí wọ́n kúrò ń bẹ̀ kí wọ́n tètè ya ronú pìwàdà. kí ni útúbà tó ní fẹ́ dálé lórí? Sharia mo fẹ́ sọ̀rọ̀ nípa Sharia kóòtù tí wọ́n ń sọ pé wọ́n fẹ́ dálẹ̀ láwọn ilẹ̀ Yorùbá yálà Ọ̀yọ́ ni o yálà Ọ̀ṣun ni o. ẹ̀yin alákatakítí ẹ̀sìn ẹ lọ ṣọ́ra yín. kò sẹ́ni tí ń sọ kátàkátà tó kọjá yín. kí ló kàn yín pẹ̀lú Palestine? kí ló kàn yín pẹ̀lú jihad nílùú tó jẹ́ pé ẹ̀sìn mẹ́ta ló wà ń bẹ̀? àbí wọ́n sọ fún yín pé ilẹ̀ mùsùlùmí nìkan ni Nàìjíríà ni? pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ kó gun omi. tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpàdé abẹ́ fẹ́ ṣe conference tẹ́ ẹ bá rẹ́nìkan tó bá sọ wóróworó ọlọ́ni wálé takùn omi kò mọ̀ tú yàdìhúnà ìlàlà khairi wàyámùrúnà bílí màhàrúfì wáyàdà áwọn alẹ́lẹ̀ mọ́kẹ̀rì wáhù láyíkà umùlẹ̀ mọ́fúlẹ̀wúnà. kẹ́ẹ̀kẹ́ mọ́ lẹ́nu káì ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sílẹ̀ Haúsá. òun náà fi pín Ìlọrin mọ́ north. nígbà tí wọ́n ń kìlọ̀ ni wọ́n ní ìlú tó tóbi tó yìí kódà wọn à légúngún rárá. eṣinṣin légúngún ilé wọn ọ̀kọ̀ọ̀kan lóró bẹ̀. ẹ jọ̀ọ́ ṣé wọ́n lè kí Èkó bẹ́ẹ̀? tán bá máa kí Èkó wọ́n á kí Mẹ́yọ̀. tán bá máa kí Ìkòdú wọ́n á kí mọ́ Ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. tán bá máa kí Ìbàdàn wọ́n á kí mọ́ Olóòlù àbí kán ní Òkè Ìbàdàn Ọlọ́mú Orò. tó tán bá máa kí Ọ̀ṣun wọ́n á kí mọ́ omi wọ́n ń bọ omi ń bẹ̀. so kí ni ilẹ̀ Yorùbá kí là ń wá níbi Sharia court? ọ̀rọ̀ rádaràda ni. ẹ má dá wa lálẹ́. mo jẹ́rìí àwọn gọ́ọ̀mẹ̀ntì ta ní ń sọ wóróworó tó jù yín lọ. ẹ̀yin gangan ló ní wóróworó. ẹ kú ònú kìtáàbù láyọ̀ àti tùnú sàlẹ̀sàlẹ̀ ẹ máa sọ ọ̀rọ̀ ìfẹ́ ẹnu ẹ máa dàlúrú ẹ máa dá jihad ilẹ̀. kí ló kan Nàìjíríà ṣe pẹ̀lú Palestine? tẹ́ ìjòkó jẹ́jẹ́ yín wọ́n lè fẹ́ dá Sharia court lẹ̀ ní Ọ̀yọ́ state ní Ọ̀ṣun. gbogbo àwọn tó bá ń pera wọn láàfà kúlùkúlù yá mọ́lọ́ aláṣàkìlà àti kálukú mójútó tẹ̀. ìsìláàmù tẹ́ ń ṣe ṣe ẹ ti ṣe dáadáa ṣe ẹ jọmọlúàbí ṣe ẹ ti sọmọlúàbí ṣe ẹ dá nílé yín ṣe ẹ dá nílùú yín. ẹ̀yin tẹ́ ń lé àwọn èèyàn sá tẹ́ ń lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn. ẹ wá lẹ fẹ́ ṣe Sharia court nílẹ̀ Yorùbá. ìsẹ́yìn ni wọ́n ti ṣẹbọ ni náà ti ṣe wọ́n léegun tó ń bọ̀ sẹ́yìn wọ́n léegun tó ń bọ̀ ní gbòòrà
wọ́n léegun wọn nílà látẹ̀, wọ́n lódò tí wọ́n ń bọ. Àbí kí ló ń ṣe iná? Tẹ́ ẹ̀ jogun omi, Ṣakí náà ní tiwọn. Ògún òrọ́ke, eégún ni. So, ṣé ẹ̀ ń dẹ̀ rò pé ìjọba ó dẹ̀ fara mọ́ ṣẹ̀ríà? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jà fà lónìí, àwọn ọmọ àwọn eléégún yìí náà ni, àwọn ọmọ àwọn ẹlẹ́bọ yìí náà ni. So, tẹ́ ọ̀rá ṣe jẹ́jẹ́ yín. Tẹ́ bá ń ṣe conference, ẹ sọ̀rọ̀ tó dáa. Wàlá tàtánà jẹ́ obìnrin ìsinmi wálé hùdíwá ni. Ẹ má máa sọ̀rọ̀ tí ó máa dá ọ̀tá sílẹ̀. Ẹ má máa sọ̀rọ̀ kọjá àlà. Ẹ jẹ́ kí ìsìláàmù ti ń gan kó dúró. Ìsìláàmù ti ń gan ò gbádùn. Ìsìláàmù yín ò lálàáfíà. Ìsìláàmù bókòbókò ní ń bẹ lọ́wọ́ yín. Ìsìláàmù yín ò fààyàn mára. Ànábì sàlàsálàm sálám ó ní Allah ẹtẹ́tí ẹgbọ́rọ̀ etí mélòó. Iná hásà dínú mọ̀tínú ẹ̀sìn wà yìí. Ká tó lè kọ̀fíìsì èèyàn kó mọ kí wákàtí 5. Àṣùbà, àyílà, àlásàrì, mọ́gìrìbì sáì. Wọ́n gílù bìrí fúkì ẹ̀sì àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Wọ́n ti fún ọ náà lọ́jọ́. Kí lẹ̀ ń wò? Gbogbo ètò àti kírísítẹ́nì náà ń ṣe tiwọn. Ṣé bẹ́ẹ̀ èèyàn ni gbogbo wa? Gbogbo wa à lẹ́bí nínú kírísítẹ́nì nínú mùsùlùmí àwọra wa, nínú ẹlẹ́bọ nínú aláwo, kálukú wa àwọra wa. Ẹ máa ṣe náà dáradára. Ẹ jọ ṣe kí ni ẹ̀ ń kiri àṣà. Torí ẹ̀ ó dọwọ́ wa o. Ìsìláàmù wa ó dá báyìí. Nígbà tá a dé mọ́sálì, wàlúùláì tó bẹ̀rẹ̀ sí la wà. Ṣọ́ọ̀ṣì wà bẹ́ẹ̀ náà. Kálukú ṣe tiẹ̀ pẹ̀lú rọrùn. Afáàṣẹ àyí, a máa lọ kí olórí ṣọ́ọ̀ṣì wọn, a máa kí, ẹ náà máa kíra wa. Àwọn èèyàn wa iná ní wàhálà. Kí ni ṣẹ̀rí àwọn nílẹ̀ Yorùbá? Ẹ dàgbà ẹ̀yàn ọmọ yìí tí kí ní Yorùbá ta màá bá ń jà ọ́. Lórí mẹ́sẹ̀jì tó yẹ kó kárí tó dé gbogbo àgbáyé ni. Gbogbo rádaràda yìí tó jẹ́ pé wọ́n à ní ìròyìn tó dáa kan àwa mùsùlùmí. Àfi wàhálà, àfogun, àfi fìtínà. Ẹ jẹ́ á jáwọ́ níbi rádaràda. So kí kálukú mójútó ìsìláàmù inú ilé rẹ̀, mójútó ìsìláàmù àwọn ẹbí rẹ̀. Ẹ lọ wo inú Suratu Shu'ara o. Nígbà tó ló ń bá Ànábì sọ̀rọ̀. Ọlọ́run ya Ànábì wa anshir ashirataka al-aqrabina. Mójútó àwọn ẹbí rẹ̀. Tó ti sọ gbogbo àwọn ẹbí ẹ̀ di mùsùlùmí. Ọlọ́run wa ní àsáwọ́kà tọ́ba wá yapa rẹ̀ faqul inni bari'un mimma ta'malun. Wọ́n ní ọba wọn jagun. Tó jẹ́ pé àáfà ẹgbẹ́ yìí ní problem lọ́dọ̀ yìí. Àáfà ẹgbẹ́ yìí lẹ́mọ̀ wá bẹ́ẹ̀ sì kó fìtínà bá. Yaqtuluna ahlal islam. Àwọn tí wọ́n ṣe ìsìláàmù jẹ́jẹ́ lẹ́mọ̀ wá bẹ́ẹ̀ sì kó mú. Wa yad'una ahlal awsan. Wọ́n máa fi àwọn abọ̀nsálẹ̀, àwọn àáfà onímọ̀ bíi tí òun ló kò tẹ́ fẹ́ mójútó. Kí lẹ̀ ń wá àwọn fìtínà lẹ̀ ń wá ẹ̀. Torí ìdí eléyìí, Ọlọ́run ó ṣàánú wa o. Ọlọ́run ó bá wa tún Nàìjíríà ṣe. Yóò wọlá inú oṣù táwa yìí. Rọ̀mọ̀dọ́nà tí ń bọ̀ yìí yóò bá wa láyọ̀, yóò bá wa láyé, yóò sì bá wa láàyè wa. Àlùbáríkà lánàá àwọn ọmọ. Ọlọ́run jẹ́ agbókìlọ̀ o. Gbogbo ń tà ń ṣe yìí, Ọlọ́run sọ wá lẹ́san rẹ̀ o. Àlùbáríkà lánàá.